mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí ẹ kú déédé àkókò yìí. àánú Olódùmarè ò ní fi í sílẹ̀ o, ilé ò ní lé wa ta, ọ̀nà ò ní nà wá wọlé, èmi ẹ̀yin kájọ fa ìkúdẹ́gbéra. mọ̀ ń bẹ̀ yín ni pé bẹ́ẹ̀ ṣe ń wọlé òun ẹ dákun torí Ọlọ́run, ẹ dákun ẹ bá ń pín prógráàmù yìí. bí òní di obìnrin kì í jẹ́ kú mólú o, ẹkún ní í ṣe atọ́kùn fúnkun. gbogbo yín mà wípé tí ó bá ti ní tó ṣe ẹ̀ṣẹ̀ kì í dédé ṣe lásán. Àkàndá lórí ọ̀rọ̀ tí Lady K dálẹ̀, ṣe mọ̀ wípé arọ tí ń dáràn nígbà míì ọrùn ẹlẹ́sẹ̀ méjì wọ́n ń dá sí. Lady K ti ó dáná ogun ó gbómi ìjà kaná àbàbà wò. ẹ bá mi share program yìí kọ́ dọ̀dọ̀ Lady K fúnra lára ẹ̀. ẹ bá mi pín gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí mi ò ní wá tiẹ̀ ní wá mi tì àní wára wa tì. ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ lódò bí ọba sàkàn yóò ṣẹja. bí wọ́n bá ń bú yẹ tí wọ́n ń bú babẹ́ ẹ̀ tó ọlọ́jọ́ kú rẹ̀ ò tí ì pé ọjọ́ kú rẹ̀ ti pé o, fúnra lára ẹ̀ ló ń yẹ̀ ẹ́. ǹbá ti dá sọ̀rọ̀ Lady K tó bá jẹ́ pé mo róòótọ́ nínú nǹkan tó ń sọ bí àrígbámú bá ń bẹ̀ ń bẹ̀. ìdí ni pé ó ń fẹ̀ tẹ́lẹ̀ ó ń palàpálàpá, ó ń mú àtàmọ́ mátàmọ́, ó ń fi gbogbo nǹkan wéra wọn, ó dẹ̀ ń lọ gbogbo nǹkan lójúmọ́ra wọn. nínú àwọn fídíò tí Lady K ṣe, ọmọ kan ò ní rìṣà lábùkù pọ̀ o. Lady K mọ̀ yẹ̀yẹ́ àpèrè Ọọ̀ni o. tí n bá wá gbọ́ tí n bá sọ̀rọ̀ ọmọ àlè ni mí àti pàápàá èròjà ń bà mí. lẹ́yìn Ọọ̀ni tilé Ifẹ̀, Lady K sọ̀rọ̀ nípa Ológùdù, wọ́n sọ̀rọ̀ nípa ìyá Chicago kan, pàápàá jùlọ sọ̀rọ̀ nípa Ọpẹ́ number 1. now eléyìí tó gbé mi wá padà lónìí, ó ní tí ọ̀rọ̀ Ọpẹ́ number 1 tí Lady K sọ nípa rẹ̀, because lónìí wọ́n mójú ajé kò ní sọ. Ọpẹ́ number 1 pé Lady K sórí ètò, àbí àìlèjà nílẹ̀ bàbá mi ò débí, bí èèyàn bá lè jà ọdún iwájú tálé bàbá ẹni gbèjẹ ẹni. tóògùn ẹni bá dáni lójú sí la fi gbárí. number 1 jẹ́ kó yé pé èmi tó sọ̀rọ̀ mi lélẹ́yìí o, ẹni a sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tó sì gbọ́ abitúlu kára bí ajere wọn ń pèrò wọn. èmi tó sọ̀rọ̀ mi lẹ́yìn rèé, mo wá láti wá kó ọ lójú, mú ẹ̀rí jáde, mú àwọn ẹ̀rí ẹ̀ jáde. kí làwọn ẹ̀sùn tí Lady K fi kan Ọpẹ́yẹmí? number 1, bàbá àgbà, ìjáyà àwọn ọlọ̀tẹ̀, ìbẹ̀rù fáwọn ẹni bí, ọmọ ọkọ tí kìí sọ máa lè lára òpó tí ń bẹ nílé Ifẹ̀. torí pé ìran òmùgọ̀ ní balẹ̀ ìyá tiẹ̀ jẹ́. Agilinti ni number 1, dojúmọ́ ní tó lè bàbá tó bí í ṣe. àparò ọ̀wá mọ bí sílẹ̀kẹlẹ̀kẹ́ ti ń fọṣọ ló jẹ́ kí wọ́n máa sáré kiri. ibi lékeleke tí ń fọṣọ ẹ̀yà àparò kò gbọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀. àparò wọn mọ bí sílẹ̀kẹlẹ̀kẹ́ Ọpẹ́ number 1 ti ń fọṣọ. irú Lady K yanu pọngàlà ń béèrè lọ́wọ́ Ọpẹ́yẹmí number 1 gbèsè kí ni ń ṣe.
tó fi láwọn bọ́ìsì ẹ bá mi share ẹ̀kọ́ dọ́dọ̀ Lady K, ẹ bá mi tag ẹ̀ pé mi sọ pé kọ́ wá ojúkòrò kí ojúkòrò jẹ ẹ bá ń béèrè lọ Lady K pé ṣe kí ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń ṣe tó fi ní bọ́ìsì whatever tó bá mọ̀ pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń ṣe tó fi ní bọ́ìsì òun náà ni Ọpẹ́yẹmí number 1 ní í ṣe ló fi ní bọ́ìsì. I will now ask you questions. Sọ mọ̀ wípé bọ́ bá jẹ́ni tójú ẹ̀ òrílé omi ńlá kàn dọ́rọ̀ Awíkóńkó ọ̀rọ̀ ìbámu dùn sọ lẹ́nu mi ṣùgbọ́n ìwọ Lady K tí ń yanu pọ̀n gàlà bí ajá gbẹran lẹ́bù yìí tó ń bú alára tó ń bú ajérò tó ń fọ̀n pọ̀rí ọwọ́ àràǹgbá àga tó rò pé ṣe lè yàn kàn déédéé máa gbé tí òkè ló ti sàlẹ̀ tí ó kàn máa bú àwọn ẹni tó jù lọ tàbí tí ó kàn máa accuse èèyàn wrongly. Mo pè ọ́ wá síta nísìn láti wá wò fúnra lára ẹ kí n béèrè àwọn ìbéèrè lọ́wọ́ ẹ ìkọ́sẹ́ ẹni tí bá ń gbọ́ Lady K yóò rò wípé èèyàn kan tó láyà ni ọ́ wọn ò ní mọ̀ pé olójoojú patan mọ́ lọ wọn ò ní mọ̀ pé tó bá gbúrò knockout ìṣeré àwọn mọ̀jẹ̀sí láyàjọ́ ọjọ́ kérésì tí wọ́n bá yin báńgà ọmọ tọ̀ sára ni kí ló sọ ọ́ dèrò lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ńgbà tó dé ńgbà náà láti ibi tó lọ tó kiri mérè ṣègbè àlùsí ẹwà lọ ibi tó wá sí ajé lọ kápẹ́ bẹ́ẹ̀ ńgbà tó dé ilé làbọ̀ sinmi oko kí ló dé tó lọ sílé tí bẹ́ẹ̀ yẹn bá délé láti ilé òkèèrè ilé ẹbí ẹ̀ ní yọ lọ àárín ẹbí ẹ̀ ní yóò ti lọ bá wọn ṣeré kí ló dé tó jẹ́ pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ló fìdí pagbá sí ṣéyàwó olóyè Sunday Ìgbòho ní ọ ni sọ̀rọ̀ ẹbìnrin olóyè Sunday Ìgbòho ní ọ ni no ni ánsà béèrè méjèèjì ọ lọ sílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho èmi àti ẹjọ mọ̀ wípé torí pé o ò rí bi lọ torí pé o ti balẹ̀jẹ́ o ti bọ̀nà jẹ́ kó o tó wálé ńgbà náà o ti fẹnu balẹ̀ jẹ́ àwọn èèyàn tí wàá ń dùn kòkò mọ́ ọ pé tó o bá dé o ọ jẹmú kò mí ìyà òun lọ sá fún ìbẹ̀rù òun lọ sá fún tó o fi lè lọ sáwọn ọ̀dọ́ ẹbí tiẹ̀ ṣé bí lọ́jẹ́ kí wọ́n kó ọmọ àwọn tán kó lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho I am asking you because ọ̀rọ̀ ẹni kẹta ò sí ń bẹ̀ ń tẹ̀mí pẹ̀lú ẹjọ́ mọ̀ ni ìṣègbè èèyàn sọ fún mi tàbí mo gbọ́ ń bì kan ọ̀rọ̀ tẹ̀mí àti ẹjọ́ mọ̀ ní tó lè jiyàn rẹ̀ now back to gbé kí ni number 1 ṣe tó fi láwọn boys kí ló lóye Sunday Adéyẹmọ Ìgbòho ṣe tó fi láwọn boys I will tell you ntó lóye Sunday Adéyẹmọ Ìgbòho ṣe tó fi láwọn boys sọ́pọ̀ the same thing náà lọ́pẹ́yẹmí number 1 àkọ́kọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń tọ́ tí ń bọ́ tí wọ́n ń jẹun lọ́dọ̀ rẹ̀ tí wọ́n rọ̀gbọ̀kú lélé ayé ẹ̀ tó jẹ́ pé ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n dìpẹ́ǹdì lé bákan náà lọ́pẹ́ number 1 tiwa náà ló ṣe láwọn èèyàn tọrọ gbọ̀kúlé tí wọ́n ń jẹun lọ́dọ̀ rẹ̀ tí wọ́n ń jẹun lábẹ́ tí ń bọ́ lójoojúmọ́ tí ń gbọ́ bùkátà lórí wọn. wọ́n wá lẹ́nìkan béèrè lórí program ẹ pé ńbo ni number 1 ti rówó tó fi ra iye ṣíà kan sínú ilé kí lolóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń ṣe tó fi faléya sílẹ̀ Ìbàdàn tó faléya sóṣogbo tó kọ́lé káàkiri anything tó bá rò pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń ṣe same thing lọ́pẹ́yẹmí number 1 tiwa náà ń ṣe. àwọn tó sọ̀rọ̀ fún ọ ògèrè orí ọ̀rọ̀ wọn ni wọ́n ré fún ọ àwa mọ̀ pé kẹ̀kẹ́tẹ̀ pé ogí rẹ̀ torí pọ́ ìrọ̀ tó bá ṣẹlẹ̀ lódò bí ó bá sojú akàn yóò sojú ẹja èmi ò kí ń mọ̀mú lómù mo challenge ẹni òrìlégbé lọ́jọ́ dèrò lé sókà ní olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sá sọ fún mi abára wa ń bẹ̀ ni mo rí ọ ń bẹ̀ ni mo bá ọ ń bẹ̀ ni mo sì mọ̀ pé bẹ̀ lọ wà láti bẹ̀ láti jọ lọ sáwọn rálì kan láti bẹ̀ láti jọ lọ sáwọn ibì kan. So now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ń bólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣiṣẹ́ èmi àti ẹjọ́ mọ̀ bólóyè Sunday Adéyẹmọ Ìgbòho kó èèyàn mọ́ra so also ọpẹ́ number 1 náà kó àwọn èèyàn mọ́ra
oníṣòwò ní Sunday Igboho, oníṣòwò lọ́pẹ́ number 1, ìṣòwò wọn ló yàtọ̀. Mọ́tò lólóyè Sunday Igboho ń tà, Ọpẹ́yẹmí number 1, big dealer of cocoa ni, cocoa produce. Fídíò kan máa jáde lẹ́yìn eléyìí, èmi lọ sọ́fíìsì Ọpẹ́yẹmí number 1, mo rìkọ́ọ̀dù ọ́fíìsì wọn torí àwọn nonsense tó sọ lórí ìtàkùn ayélujára wípé lọ́fíìsì Ọpẹ́ number 1 o, wọ́n ní sẹ́ẹ̀lì ń bẹ̀, wọ́n máa ń ná àwọn èèyàn ń bẹ̀. Fídíò tí màá fi hàn àwọn èèyàn yẹn tó bá jẹ́ pé ọjọ́ bíi sẹ́ẹ̀lì, tó bá jẹ́ bí tán ti ń ná àwọn èèyàn, wàá sáré kòkó tí wọ́n tán rà ń bẹ̀, wàá dẹ̀ rí pé kì í ṣe kòkó tán ẹ̀sẹ̀ gbédé bẹ̀, wàá dẹ̀ rí scale kòkó ń bẹ̀, wàá dẹ̀ rí many things ń bẹ̀. Tó bá jọ bí tí sẹ́ẹ̀lì wà tán ti ń fi àjẹ́ èèyàn, you will now prove it to us. Oríṣiríṣi allegation ló fi kọ Ọpẹ́yẹmí number 1. Bàbá àgbà, ìjayà, ìbínú wọn á bínú kú ni, inú bíbí ní pẹ̀tù, ìsúkè ní pàgbọ̀nrín, igi ọ̀mọ̀ ní sìnkú ìrókò, ìwọ lọ́jà kàrà àwọn abínú ẹni. Ọpẹ́ number 1. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni máa ń fẹ̀dí èèyàn ta. Àwọn tí wọ́n ń bínú torí pé lè fẹ́ kó àkóso oko lé àwọn èèyàn kan lọ́wọ́ kí wọ́n mọ̀ tó ń ló di wàhálà báyìí o. Ológùdù wà ní ògbìmọ̀ lóòótọ́ ni, àwọn èèyàn kan mọ́kò ńlẹ̀ Ifẹ̀ lóòótọ́ ni, ṣùgbọ́n wọ́n lè di kémò ń bèèrè lọ́wọ́ ẹ̀ tó ń jìjà ìtọ́, tó ń jìjà tó ọ̀mọ̀dí, tó bọ́ sójú ogun tó ọmọ nǹkan kan pa rẹ̀. Mr. Ayọ̀túndé Sálà, God bless you, ẹ̀yin ra sticker fún mi lórí ètò tòní, ìníwá yín ti sá o, ẹ ṣé mo dúpẹ́. Wọ́n ń bèrè lọ́ọ́ lédìké because oko tí wọ́n ń pè lóko Ifẹ̀ ó ti wà tipẹ́ látayébáyé. Kí ni mo sọ fún ọ? Ó ti ṣe kí ni? Ó ti wà látayébáyé. Ǹjẹ́ n kọ́kọ́ treat tọpẹ́yẹmí fàjẹ́ Ọpẹ́yẹmí number 1 náà. Bàbá àgbàlagbà, ẹ má bínú pé mo dá yín lóye, mo pè yín lórúkọ. Ẹni tí ọmọ bá ní ìfọ̀ bá ṣeré lọ́rọ̀ ọmọ o. Ajá ìsinmi kò láyé àti ṣọdẹ. Àgbò ìsìn ni rọ̀rọ̀ rí ò tó nǹkan. Social media náà ló sọ wọ́n dá láriwo, àti jẹ àtimu náà ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀. Lọ́jọ́ máa ké bí ẹ̀ǹtán kàtàrẹ́ lóbò. Lọ́jọ́ máa yọ fòkìfòkì síta bí ìkẹta tán. Torí lọ́kàn ẹ̀ gbogbo nǹkan lèèyàn lè sọ lórí ìtàkùn ayélujára. Ó gbàgbé òfin, ó gbàgbé àtúbọ̀tán. Lady K, I put it to you. Ó ní Ọpẹ́ number 1. Ńgbà tó tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ kọjá àyè. Ó ń pa àwọn ọlọ́pàá, ẹ̀yin ọlọ́pàá. Mọ̀ bóyá fídíò yẹn wà nítòsí ni. Ẹ̀yin ọlọ́pàá, ẹ mú Ọ̀jájá. Ó ń sọ̀rọ̀ ni bí ìgbà téèyàn ń sọ̀rọ̀ ọmọ kékeré, ẹranko ẹlẹ́ranko. Ó yanu pọ̀n gàlà bí ajá gbẹran lẹ́bu. Ẹ mú Ọ̀jájá. Ó produce Ọpẹ́ number 1. Ọmọ ẹyẹ ni, èmi rò pé ọmọ àdán ni àbọ̀mọ eku. Ó yẹ kó o sọ ẹni tó initiate Ọpẹ́ number 1 sí ẹgbẹ́ òkùnkùn ẹyẹ, tàbí kó o sọ bí tán ti ń ṣẹgbẹ́, tàbí kó o sọ àwọn ẹmẹ ẹgbẹ́ tán sọ fún ọ pé ara àwọn ni. Lady K, ọdẹ láwọn òbí wọ́n dẹ̀ dìjà jùlẹ̀, wọ́n dẹ̀ ń gbọ́ nǹkan tó ń sọ, wọ́n dẹ̀ ń wo nǹkan tó ń sọ, ọdẹ láwọn ẹbí, ọdẹ láwọn ọ̀rẹ́, wọ́n dẹ̀ ń wo àwọn ọdẹ kọ́ṣẹ́. Wọ́n sọ pé Ológùdù àti Ọpẹ́ number 1 wọ́n ń pààyàn káàkiri. Yóò wù wá tó bá lè mú àwòrán, tó bá lè mú evidence àwọn èèyàn tí wọ́n pa jáde, ibi tí wọ́n pa wọ́n sí jáde. Gbérin ò gbé ní ṣe débi ṣòkò tó bá bẹ́ẹ̀ lọ́wọ́. Àwọn èèyàn lọ móko, wọ́n mú joko tí wọ́n sanwó ẹ̀ lọ, wọ́n dẹ̀ yọ ojú oko wọn fún wọn, wọ́n gba ilé tó kù kó ń bẹ̀. Ó ṣe wá dogun, Ilé Ifẹ̀ ló ní nǹkan wọn.
bá mú nǹkan mi ò yẹ kó dìjà. Ológùdù ò dẹ̀ ṣe illegally, Ilé Ifẹ̀ ló yan Ológùdù síbẹ̀. Àwa mọ àwọn tó gbéṣẹ́ fún ọ, a ti dá 5 mọ̀ nínú àwọn ọba tó gbéṣẹ́ fún ọ tí wọ́n ń kọ̀ dísítà tọ̀ sílé, tí wọ́n fún ọ ní inaccurate information tí wọ́n náà dẹ̀ ń respond lé tó dẹ̀ ń gbégbésẹ̀ lé lórí tí ó dẹ̀ mọ̀jẹ̀ sọ pé yóò bá yẹ̀ jẹ́. Mr. Adetoye, God bless you. Ẹ̀yin náà ra sticker fún mi, ẹ̀ ní mo ṣe ẹ̀ ní mo bànújẹ́. Now, oko yìí ó dàbí àlọ́ kan tá a máa ń pa ńgbà tá a wà ní kékeré. Lọ́tún èjì o àlùjànjàn kíjan, lọ́tún èjì o àlùjànjàn kíjan, gbogbo ayé pa yeye rẹ̀ jẹ, àlùjànjàn kíjan, lọ́tún nìkan ló kù o àlùjànjàn kíjan. Kò sí ìlú tí ò nílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìlú tó nílẹ̀ wọ́n ti ta tiwọn fáwọn tó fẹ́ fi kọ́ estate. Àwọn míì ti kógi kúrò lórí tọ̀dọ̀ wọn ti sọ di pápá bí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilẹ̀ pọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé Ifẹ̀ ló ní ilẹ̀ títí dódò Ọ̀nì ní Òkè Igbó tá a bá ti kọjá Àfẹ́tẹ̀dó. Bó ni wọ́n ṣe nílẹ̀ débẹ̀. Ọ̀ọ̀ni dẹ́rin sókun ọlọ́gbẹ́ ńlá ló jẹ́ jagunjagun tọ́gbalẹ̀ tó ìdóǹdó, dẹ́rin sókun ọlọ́gbẹ́ ńlá láti dáàbò bo Ilé Ifẹ̀. Ọgbalẹ̀ dóǹdó, gbogbo ilẹ̀ tán pé reserve lónìí. Ńgbà tètò bọ́ sọ́wọ́ àwọn ìjọba la fi ń pè ní gbo ìjọba o, la fi ń pè reserve. Wọ́n fi ilẹ̀ ń ta reserve tá a fi ilẹ̀ dàsìkò kan pé yóò wúlò fáwọn nǹkan kan náà pé reserve pa reserve ẹ̀. Tán bá wá sọ pé oko reserve, oko tá a sọ lọ́jọ́ iwájú yóò wúlò fún nǹkan lọ́jọ́ iwájú. Ìmọ̀ǹgbà tí ìjọba wá dé ni wọ́n wá gbà pé oko ìjọba ni o, ṣùgbọ́n gbó ọba là á mọ̀ pé àti gbó ọba ìbílẹ̀ àti gbó ìjọba, ìgbó ọba náà méjèèjì. Bàbá wa fẹ́ lólè ọ̀hún, bó bá jẹ́ gọ́ọ̀mẹ̀ntì ló fẹ́ lólè ọ̀hún, wọ́n wá láyàs pẹ̀lú ọba tó nílẹ̀ gangan pé a lólè yìí o, wọ́n dẹ̀ sọ tán fẹ́ fi ṣe. Lọ́pọ̀ ọgbà irú ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n fi kọ́ yunifásitì. Lọ béèrè káàkiri the whole Nigeria, yunifásitì tó nílẹ̀ tó Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì Ilé Ifẹ̀ kò sí. So bẹ́ẹ̀ yẹn ọba iṣẹ́ ń gbà míì, èèyàn máa fa àkọọ́lẹ̀ láti lọ ṣèwádìí, kò lè ráwọn èèyàn wá. Ilé Ifẹ̀ ti ní ọ̀pọ̀lọpọ̀ yunifásitì, Ilé Ifẹ̀ dẹ̀ tó ní àwọn ilẹ̀ láti kọ́ àwọn nǹkan míì tán bá fẹ́. Àwọn oko yìí ẹ̀gàn ni, dẹ́rìn ọlọ́gbẹ́ ńlá lọ́gbàálẹ̀. In fact, àrọ́bà tán jẹ́ kó yé wa wípé àwọn Oǹdó gan ni wọ́n sọ ní ọlọ́gbẹ́ ńlá tí ń jẹ́, torí pé tí bá ń jagun wọn ò kí ń rójú ẹ̀, ọwọ́ ẹ̀ àti idà nìkan ni wọ́n máa ń rí. Tó bá sì sáàyàn yóò bù yànmọ̀kàn ni pé ọgbẹ́ líla ọgbẹ́ nílá ló bù, tàbí pé idà tó gbé dání idà ńlá ni ọgbẹ́ lílá. Náà fi sọ di ọlọ́gbẹ́ ńlá, ńbẹ̀ ló ti mórúkọ ọlọ́gbẹ́ ńlá dẹ́rin sókun ní jẹ́. Nǹkan kan bẹ́ẹ̀ nu orúkọ rẹ̀ tí wọ́n pé ayamọ parakọ́gi, ẹni àkókò ń bímọ dè lẹ́sẹ̀ òkè, dẹ́rin sókun ọlọ́gbẹ́ ńlá ní jẹ́ bẹ́ẹ̀. Àsìkò rẹ̀ ni wọ́n gba gbogbo àwọn ilẹ̀ yẹn. Now, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ aráàta ni wọ́n múlẹ̀ tó pọ̀ jù ń bẹ̀. Ọ̀gbọ́n tá a máa ń kọ́ fún fẹ̀ǹgbà náà ni sọ ma pé mi ṣe fẹ̀ Ọ̀yọ́ lèmi, ṣùgbọ́n mo cherish Ilé Ifẹ̀ gan, mo cherish àpèrè Ilé Ifẹ̀ gan. Ọ̀ọ̀ni, àpèrè Ọ̀ọ̀ni, àrólé Odùduwà, be the source of Yorùbá nation. Níbi tí gbogbo ọ̀pọ̀ ìlú ti jáde lọ. Oníwádìí ni mí, mo tọpa ọ̀pọ̀lọpọ̀ ìlú padà sí Ilé Ifẹ̀. Ó jẹ́ kí n wò wípé ojúṣe ni fún mi tí n bá lórí ọ̀fẹ́ láti jẹ́ kan náà àwọn tí wọ́n máa defend the throne yẹn. I love that throne so much.
ọ̀gbóni tá a máa ń kọ́ fúnfẹ̀ ńgbà kan ni ọmọdé ìlà ẹmúlẹ̀ dá àgbà ìlà ẹmúlẹ̀ mú ọ̀dọ́mọdé ò fẹ́ ògèlè ẹ̀ ṣe o ọmọdé ìlà ẹmúlẹ̀ dá ìfẹ́ náà ni máa ń kọ́ o wọ́n máa ń fi àwọn ìlàṣẹ yẹ̀yẹ́ ní o pé ẹ̀yin lẹ láìkí wàhálà o ògè làwa máa ń ṣe ń tiwa o ìfẹ́ ò kí ń dáko go and ask so gbogbo àwọn oko tó ń sọ ohun ìfẹ́ kọ́ ló pọ̀ ńbẹ o àwọn àjèjì lọ́pọ̀ ńbẹ o wọ́n dẹ̀ ń gbègbè ayé àlàáfíà ńbẹ kò síbi tíṣe òsì kò síbi tíjà ò ti lè wáyé anytime why mention ní ọpẹ́ number 1 why mention ní ológùdù why mention ní Ọ̀ọ̀ni pé Ọ̀ọ̀ni lọ́rọ̀ wọn ń ṣé kò wà insulting sí wọn náà ni lèdìke ṣé ń gba tó ń gbọ́ kòrùn létí ẹ ṣé kò rùn so now ńgbà tó wá ń foríṣiríṣi ẹ̀sùn kọpẹ́ number 1 tọpẹ́ number 1 wá pè ọ́ sórí ètò tó wá accuse number 1 ńgbà tán dárúkọ pẹ́ number 1 fún ọ ẹ̀rù ọ̀bọ àyàrí ọjà jẹnijẹni ó mú ọ ọdẹ yanu pọngà lọdẹ ń pè ó kọ́kọ́ béèrè dáadáa pé ẹni tẹ́ ń pè number 1 yìí kí ló dé tán fi ń pè number 1 náà. ọwọ́ àlọ́ ń béèrè sẹ́yìn á máa béèrè lọ́wọ́ àgbàlagbà pé báwo ló yẹ ṣe ẹni tí ọ̀ya ni lówó tí ọ̀dá ni lóko só lè béèrè pé ó lè pe ní lárunwó. béèrè lọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òsàdínkùn tí burẹ̀ sanwó ìwà àdìsá ọmọ aládìkún ẹ̀gbọ́n mi dáadáa tí ò ní tán tí ò ní bàjẹ́ fún láéláé béèrè ọpẹ́ number 1 lọ́wọ́ ẹ̀ àrífín ńlá kò sì gbẹ́nu ẹ iye iṣẹ́ àkànní bẹ́nu ilé ọpẹ́ number 1 ṣé tí n bá lówó mi ò lè rárú iṣẹ́ àbẹ́ẹ̀ sínú ilé mi ni ṣé wàá challenge mi at the age of 50 years pé bo ni mo ti rí iye kan owó àwọn tó ń ṣe skit ni owó lé tán kọ́ ni owó nǹkan tán rà síbẹ̀ why can't you challenge them what nonsense. owó tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho fà sí Ìbàdàn ni ọkọ̀ challenge nínú challenge yẹn náà ti fún wọn nǹkan tó gbé ńgbà náà nínú challenge yẹn oríṣiríṣi àwọn èèyàn tí ń gbé bẹ̀ ni wọ́n ń gbé bẹ́ẹ̀ náà ti fún wọn nìkan bẹ̀ kí ló tọ̀ wá bèèrè lọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pé bolẹ̀ ti rówó kọ́lé kọ́ wá sọ iye tán ta ṣí àti ń bẹ nínú ilé òsàdínkùn ntọ́ bá nígbàgbọ́ pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń ṣe same thing ni ọpẹ́ number 1 ṣe tó bá mọ̀ pé oníṣòwò ni Ìgbòho oníṣòwò ni ọpẹ́ number 1. so ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ tó ń dá sí kò yé ọ o kọ̀ọ̀kan o wá béèrè o pé ta ló fẹnu àbùkù kan Ọọ̀ni tó sọ̀kalẹ̀ láyọ̀ rí wọ́n máa ń parẹ́ máyé lára ní ìlúkẹ́lú kan kì í tọ́ ni okùn kókùn kan kì í tó kún àgbàlẹ́ okùn àgbà tí ó yí bí kanranjágbọ́n ò sí Ọọ̀ni lè dákẹ́ kọ́ mọ́ sọ̀rọ̀ àwọn alálẹ̀ ní máa ń sọ̀rọ̀ fún Ọọ̀ni ò ní láti fẹ́ nìkan kan lésì Ọọ̀ni we never descend so low láti fúnrú ẹ lésì for what who are you ó kọ aṣọ rẹ̀ lé aláró wọn mọ̀ kó lọ́ ẹ lọ́yọ̀ọ́ tó táwọn èèyàn bíi 2-3 bá ti ń kí lórí social media ọpọlọ yín èèwù ṣiṣẹ́ dáadáa mọ́ lédìkẹ́ ẹkúṣẹ́ ọpọlọ o ẹnu tẹ́ fi jáwáyà ní tẹ́ fi kó ẹ̀ta já olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìmí àkàndọ̀ ọ̀rọ̀ Awikoko máa ń sọ nígbà náà pé gbogbo ẹjọ́ tẹ̀ ń wí kò wọ́ tiẹ̀ ẹ̀dá bàbá dáńdámì só gọ́ọ̀dù àwọn DSS wá wọ́n sọ̀rọ̀ àwọn di kan wọ́n jẹlé wọ́n jẹ̀dì wọ́n jẹ gbogbo nǹkan wọ́n bà gbogbo nǹkan jẹ́ wọ́n lọ alákọ̀ọ́rí ẹ̀ ńgbà tí wọ́n rìlíìsì ẹ̀ l'Àbújá ilé yín lọ́mọ doríkọ ọmọ lọ farapamọ́ bì kan mọ̀ ni ọmọ yọjú ta mọ́ ṣe lọ́mọ panumọ́ fáwọn sáà kan ṣùgbọ́n nísìnyí mi tiẹ̀ kọ́kọ́ ní kí n tún béèrè lọ́wọ́ ẹ pé èèlò ni wọ́n ó fún ọ tó tó bẹ́ẹ̀ tó fi ń fa ọ̀ràn sórí ààrẹ bọ́ọ̀ bá mọ̀
bó ti wù kọ́ mọ́ pẹ́ lọ́run tó ìyá rẹ̀ ń bẹ́nu kúlà yóò bá ń gbà tó bá délé ayé me tell you that gbogbo àwọn ẹ̀sùn tó fi kan number 1 yìí ó ń padà bọ̀ wá bá ń gbà tó bá padà dé ilé tó fi kan ológun ó ń padà bọ̀ wá bá tó bá padà dé ilé tó fi kan ní tilé ìfẹ́ ó ń padà bọ̀ wá bá tó bá padà dé and if care is not taken wọ́n lè gbé ọ wá láti ibi tó wà yẹn anywhere tó wù kó wà. Madam Lady K wọ́n lè gbé ọ wá láti ibi tó wà wọn. Majority yín ọjà tẹ́ǹtà lórí social media ti kó sí lórí kò sẹ́ni tó sọ pé kẹ́ ẹ má tajà lórí social media ǹjẹ́ ọ̀tọ̀ṣẹ́ ǹjẹ́ ọ̀tà báàgì ǹjẹ́ ọ̀tà bàtà but ẹ kọ́kọ́ sọ̀rọ̀ tó máa attract àwọn èèyàn mind tí ó ti dé ọ̀rọ̀ yẹn yọ. ìwọ ń sọ fún kábíyèsí ọ̀nìrìṣà ni pé tẹ́ bá play mi máa play yín Ọ̀ọ̀ni ìdí tẹ́ bá play mi kọ́ tó bá play mi máa play ẹ what nonsense irú nonsense wo nìyẹn Ọ̀ọ̀ni tí lè fẹ́ tó bá play mi máa play ẹ tó bá lo mọ bọ́ọ̀ gbá máa sọ fún ẹ pé èmi ni Ronaldo bí wọ́n bá jẹ́ Ronaldo kò mọ rí pé bọ́ọ̀ bá jẹ́ Ronaldo Messi lèmi abínibí àti ability wọn ò bára wọn mọ́ dún létí bákan náà ni wọn ò jọra wọn bó ti wù kí adìẹ ọ̀pọ̀ tó àgòdì òde ọ̀wárí gbogbo igi tí o sì bá ń gbó àtèyí tó bá o sì ní gbó wọn padà fòṣè sí gbó ni. èmi bèlè pé màmá ti dá àyàn mọ̀ lórí ìtàkùn ayélujára kọ́ wá kọ́ńtẹ́ǹtì gidi kọ́ máa ṣe owó ẹ̀kọ́ owó àkàrà ó sì máa yọ níta wálé ayé wá ṣe náà nù kò sí ní tó òkà kójọ láyé ọjọ́ abákú náà gbogbo ẹ lọ láti máa fọ̀ràn sórí ara èèyàn wẹ́l bóyá torí pé ẹ̀lẹ́kọ̀ọ́ ni èmi ti wúrà tèmi ti lana kọjá mo ti lóríṣiríṣi experience I was arrested 3 times I was remanded once òye ti yé mi sí for you to be mentioning pé lágbájá pààyàn tàmẹ̀dún pààyàn ó produce ẹ̀ńtàn pàṣẹ ẹni tó wà nínú ẹgbẹ́ òkùnkùn ẹyẹ tó ní number 1 ń bẹ láàrin àwọn ó produce ẹ̀ ẹni tó wà nínú ẹgbẹ́ òkùnkùn ẹyẹ tó wá sọ pé number 1 lọ̀gá àwọn ó produce ẹ̀ o unfortunately mo fẹ́ play kíní yẹn mo ti wá gbàgbé pé fóònù tí mo fẹ́ tó wà lórí ẹ̀ ni mo fi ń ṣe program ó sì dùn mí gan-an ó yẹ kí n rí lórí fóònù mi náà ọ̀rọ̀ tó sọ o kọ́mọ́ dàbí ẹni pé Awikoko etí ẹ ti pọ̀ jù gan ṣá iléyẹ tó fi ń sọ̀rọ̀ Lady K báyìí Lady K yẹn ọ̀lẹ́kọ̀ọ́ ni o. ṣé ń gbọ́ ran. ìfẹ́ fàjà tẹ́lẹ̀ bàbá yìí fàjà. náà ẹ̀yin ọlọ́pàá àwọn ọmọ aláìṣẹ̀ òun lẹ̀ ń kó nílé Ifẹ̀ ẹ mú ọ̀jájá dáadáa. báwo lẹ̀yin náà ṣe ń fail Lady K sọ pé ẹ mú ọ̀jájá dáadáa báwo lẹ̀yin náà ṣe kò wá irritating sétí ẹ mú ọ̀jájá dáadáa kò lè sọ bẹ́ẹ̀ sí bàbá ẹ o mẹ́tàlá bàbá ẹ ò dẹ̀ tó bẹ́ẹ̀ láti sọ bẹ́ẹ̀ aṣọ ọ̀nà ní fìyẹ́ gbọ́pọ̀ ọmọ ọ̀sán ní kó gbogbo bá mọ̀ mẹ́ẹ̀ ẹnìkan ní gé lọ́wọ́ nu létí sọ gbogbo lédi ilé agéka ọmọ ọ̀sán ní ọmọbìnrin yìí. àwọn ológùdù dáadáa àwọn tó lu ọmọ ẹyẹ nìyẹn ẹni kí ọ̀jájá tó bá mọ̀ pé òun ò mọ̀ kọ́kọ́ nípa ẹ̀ àwọn ọmọ ẹyẹ ò ṣiṣẹ́ fóun ẹni kó ọ̀jájá kábíyèsí ọ̀jájá ó pòfáìdì ọ̀pẹ́yẹmí nọ́mbà 1. kó pòfáìdì ọ̀pẹ́yẹmí nọ́mbà 1 fún kínni. nbí tọ́lọ́pàá bá ń wáyàn fúnra wọn yóò ní nǹkan kan tó máa lídìí sí nǹkan kan yóò ní tó ń tọ̀ ń ṣe kan tó máa wáyàn sẹ́yìn ó dédé fa ẹni tí ọmọ nǹkan kan lẹ̀ pé ọ̀yá
torí pé Lady K kan sọ̀rọ̀ o ẹ̀yin ọlọ́pàá o number 1 lélẹ̀ o kí ni number 1 ṣe fún ọ. picture ẹ̀ nìyí ó provide ẹ̀ fún yín. ó tún fi picture ẹ̀ hàn common implication. ẹ ti gbọ́ nǹkan tó sọ ọmọ ẹyẹ ni olórí àwọn ẹyẹ ni. tí kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ àrólé Oòduà ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn bàbá làwọn ò mọ̀ nípa ẹ̀ Lady K parọ́ mọ́ wọn ni ẹni mo ní mo gbà ṣùgbọ́n kọ́ provide Ọpẹ́yẹmí ìfáwọn ọlọ́pàá kọ́ provide ẹ̀ fáwọn DSS kọ́ máa gbé lọ sí Àbújá wọn ò lè gbọdọ̀ gbálẹ̀ káwọn èèyàn wá bọ́ síta ó ní kálukú wá sọ ohun tí Ọpẹ́yẹmí ti ṣe olórí àwọn ẹyẹ kó wá sọ fún wọn. ń bẹ́ẹ̀ gbọ́ dáadáa fúnra lára yín olórí àwọn ọmọ ẹyẹ òun lọ fọ Ọpẹ́yẹ òun lọ initiate Ọpẹ́ number 1 o bàbá àgbẹ̀ má bínú pé mo pè ń lóko o. ẹjọ́ ọlọ́pàá Nàìjíríà CB IG ẹ ṣe àdúgbò ọpẹ́ tí ẹ bá wá gbẹgbẹsẹ ṣùgbọ́n one people lẹ kó ẹ nídìí àti gbé ẹni tí ẹ ń wò níwájú kábíyèsí Ọọ̀ni rìṣà yìí. àwọn ọmọ ẹyẹ wọn ní àbí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn wọn ni wọ́n ń sọjọ́ òbí ìjà bẹ́ẹ̀lẹ̀ láàrin wọn wọ́n ń bára wọn jà ó wá mú nọ́nsẹ̀nsì mọ́ra wọn ó wá ní Ọpẹ́ number 1 ní olórí wọn lọ̀gá wọn ṣé Tọ́pẹ́ bá jẹ́ Tọ́pẹ́ number 1 bá jẹ́ ọ̀gá wọn ṣé ńgbà tí wọ́n ń ṣe patí tíjà ṣẹlẹ̀ wọ́n máa ń ṣe carnival láwọn ìlú kan tíjà ó ṣẹlẹ̀ ńbẹ̀ ṣé ká wá sọ pé ọba ìlú yẹn ló ní kán máa jà ni àbí ìjòyè ìlú ló ní kán máa jà ni àbí torí pé ìfẹ́ràn ẹnìkan lẹ́wà sọ pé ẹni yẹn ló ní kán máa jà. Lady K wọ gangan béèrè lọ́wọ́ rẹ̀ mọ̀ bó ṣe é ṣe kọ́ ọmọ wo program yìí àwọn tó sì wọ́ sọ fún ọ pé Awikoko sọ̀rọ̀ ń parẹ́ o. ẹni dà ti gbé Ọpẹ́yẹmí. kí náà fẹ́ gbé fún. ẹni dà ti gbé òun àti ọba Ológùdù ni wọ́n jọ ṣiṣẹ́ tí wọ́n jọ ń pa àwọn èèyàn ṣé kí n tún gbé fídíò wá. ẹ ti gbọ́. testify sí wípé òun ló pa àwọn ní ìpakúpa òun ló kó àwọn ọmọ ẹyẹ Ológùdù ló kó àwọn ọmọ ẹyẹ Ológùdù òun ló kó àwọn ọmọ ẹyẹ wá sínú pálásì láti wá ṣe ìkà fún àwọn èèyàn láti wá pa àwọn èèyàn nínú oko láti wá ṣe iṣẹ́ ibi Ológùdù ó ṣiṣẹ́ fún Ọọ̀ni of Ifẹ̀. mo fẹ́ gbé pitch video wá ní òkè tó fẹ́ tí ara yín gbọ́. kò gbé fídíò yẹn wá ń bẹ̀ yẹn o but èmi ó mú fídíò yẹn wá fún yín now pápápá tí wọ́n sọ lélẹ̀ kí n tó lọ ó ń sọ pẹ̀lú ìdánilójú Ológùdù ń ṣiṣẹ́ fún Ọọ̀ni iṣẹ́ kí Ológùdù ń ṣe fún Ọọ̀ni because Ológùdù ọba ni ìlú wà tí wọ́n ń pè ní Ògùdù ìlú kékeré ni lóòótọ́ àwọn èèyàn lóko ń bẹ̀ náà oko Ògùdù kọ́ là ń sọ̀rọ̀ nípa rẹ̀ reserve là ń sọ̀rọ̀ nígbà igbó ọba là ń sọ̀rọ̀ igbó reserve là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Unfortunately enough ẹnìkan náà àwọn tó wà ní reserve yẹn náà bá mi sọ̀rọ̀ ẹ jẹ́ n wo time mi bóyá mo lè play voice wọn bí tí mo gé sí ọ̀tọ̀ ni màá lò lórí program mi ẹ má bínú màá lò lórí program mi so that kó lè wà detail because àwọn ibìkan wà tán ti dárúkọ wọn ǹfẹ́ kórúkọ wọn hàn bẹ́ẹ̀ ǹfẹ́ kórúkọ ẹni ẹlẹ́ni ó hàn ǹfẹ́ anything tó máa implicate wọn mi ǹfẹ́ tó bá yẹ kí n change voice wọn máa change ẹ̀ so ẹ má jẹ́ kí n fìkánjú lò ó kí n má bàa dá nǹkan kan tí ò ṣe sẹ́ni ẹlẹ́ni lọ́rùn. Now to the best of my understanding another video is coming níbi tẹ́ ti máa rí ọ́fíìsì Ọpẹ́ number 1 ẹ ń bá ní wàhálà àgbẹ̀ lọ́wọ́ kò ní ní ọ́fíìsì kó fi CCTV camera síbẹ̀ and where you check that office yóò wù mí nínú comment section kẹ́ ẹ sọ fún mi irú èèyàn tí Ọpẹ́ number 1 ń ṣe iṣẹ́ tí ẹ̀dá bá ń ṣe lọ́lọ́mọ ń fa àlùbáríkà sí ìwọ ń béèrè lọ́wọ́ number 1 ńgbà tí wọ́n ní minor làwọn ìwọ ń béèrè pé ta ló fún ọ ní license ṣé bàbá tiẹ̀ ń há license fún yàn ni ṣé ìràn bàbá ńlá kú bá bẹ́ẹ̀ so ṣiṣẹ́ mining rí ṣé wọ́n mọ nǹkan tó ń ṣe tó ń pè ní mining ìjọba ló ń mine o majority yín ti ń sunkún Ọọ̀ni tẹ́ ń pariwo Ọọ̀ni Ọọ̀ni ti wá gbogbo góòlù tán o
ṣé wọ́n lè wá góòlù nínú ìlú kan kí gómìnà ọmọ mọ̀ káàrí orílẹ̀-èdè ọmọ mọ̀ ìjọba ní mọ̀ wá kùsà o. bẹ́ẹ̀ bá wá kùsà ìjọba náà ní yọ ṣagbátẹrù rẹ̀. ṣé o ti wá rí i pé ọkùnrin ni wọ́n ń pè ní àgbẹ̀, ọkùnrin wọ́n ń pè ládàá, ọkùnrin ni wọ́n ń pè ní number one. bọ́ọ̀ bá mirin tó gbóhùn irin kò ṣe nǹkan kan o. number one lórí òun lórí fẹ́rẹ́fẹ́ òun ọ̀ sanwó rírí o tó kọ̀ jẹ́ kó ọmọ yìí tó kéré lọ́wọ́ kò jẹ́ kó fail number one ọpẹ́ number one àjogún ẹ̀wù ni kò jẹ́ ọmọ yìí agbádá ńlá àwa tá a mọ la mọ̀ pọ́kùnrin ẹ̀pọ̀n tẹ́pọ̀n awọ rẹ̀ a máa yí jura wọn lọ lédìké bó bá lónímọ̀ràn gidi ọ̀sọ́ gbólóhùn kan olóòní sinmi lórí ọ̀rọ̀ ọ̀fẹ́ èmi wá ní eṣinṣin tí ọ̀gbọ́ kìlọ̀ ní bá ọ̀gẹ̀dẹ̀ wọ ẹnu ọ̀bọ eṣin tí ọ̀gbọ́ kìlọ̀ ní bá òkú wọ sàárè tó bá láwọn èèyàn gidi tó wà lára ǹdẹ tó wà ń sọ̀rọ̀ ǹdẹ wọ́n lè advice ẹ pé lédi kí o kò parun lọ ń lọ yìí o because ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ tẹ́ ẹ bá lè bá sòótọ́ ọ̀rọ̀ ìṣubú ẹ̀ lẹ́ ń wá o kó tú u kánná lẹ́yìn Ọ̀ọ̀ni tí Ilé-Ifẹ̀ kó sinmi lórí ọ̀rọ̀ Ológùdù èmi àti ẹ ti jọ mú ṣòkòtò kan náà bọ̀ o àádẹ́jọ fà á dé episode 30 ó dà pé episode 2 lélẹ́yìí àbí 3 2 ok 2 ok yọ mọ̀ wípé ẹran tá a fà tí ọjà wọn ń pè ní nàmọ episode 2 lélẹ̀ àjọ fàdí episode 30 ńgbà tá a bàjọ́ wá sọ̀kalẹ̀ ní episode 30 tá a máa close chapter yẹn ntí ọ̀sẹ̀lẹ̀ ńgbà náà kò tí sẹ́ńtọ́ mọ́ if you will still remain the same màá bọ́ ẹ lọ́wọ́ pọ́kùnrin ní òkè ṣobìnrin because you have nothing to prove and I have many things to prove tọ́rọ̀ bá jẹ mọ́rọ̀ Ilé-Ifẹ̀ tọ́rọ̀ bá jẹ mọ́rọ̀ ní Ilé-Ifẹ̀ I have a lot to prove. ilẹ̀ tó ń sunkún sí òun ṣébó náà mo gbìyànjú láti sọ bí ó ṣe jẹ́ fún ọ yẹn. so gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire n tó prove tó prompt mi láti wá fídíò kan bẹ tí mo máa play lórí program tí n bá lórí ọ̀fẹ́ láti rìkọ́ọ̀dù comment section fídíò yẹn ẹ rí i pé like 97 to 98% àwọn tó comment síbẹ̀ wọ́n support ọ̀rọ̀ tí Lédìké sọ ṣe mọ̀ pé lóòótọ́ àìjónírọ́pùrọ̀ ìjà ní dálẹ̀ ṣùgbọ́n tí rọ́bà ti ń pọ̀ jù lọ́pọ̀ ọgbà a máa fẹ́ jòótọ́ o ìyá àwọn ọba yìí gan ṣá ìyá àwọn náà ti ń support nǹkan tó sọ wọn á wò pé ṣé gbogbo ọkàn mọ́wọ́ lẹ́rán bẹ́ẹ̀ náà ní sọ̀rọ̀ ni ọmọ yóò dẹ̀ mọ́ sọ nonsense ẹ̀ upon nonsense yóò dẹ̀ mọ́ rant yóò dẹ̀ mọ́ pariwo yóò dẹ̀ mọ́ sunkún lórí social media yóò dẹ̀ mọ́ ní sympathy unnecessarily lórí nǹkan tí ó mọ̀. mo gbọ́ tẹnìkan tó because àwọn oko yìí nìsín ó ti wà látàyè Ọọ̀ni síjú adé Olúbùṣe kejì ẹbí tí kí mọ́ pèrè òsùnmọ́lẹ̀ súnmẹ́ni òkúnmọ́ ló sùn kúnmọ́ láta kábíyèsí ibi tẹ́ bá wà lónìí ilẹ̀ rẹ̀ ni wọ́n ti ń mọ́kọ yẹn o ìkan wà nínú wọn tó lóun ní ìdí oko 500 acres àwọn tó wà ń bẹ̀ ló sọ fún mi lẹ́nu n tó mú monitoring tó ń Lédìké ń sọ pé kí Ọọ̀ni cancel monitoring lọ cancel ẹ bóyá monitoring wá monitor lé yín nǹkan Ifẹ̀ nífẹ̀ẹ́ monitor kí ni tiẹ̀ láti sọ pé kán stop ẹ ẹni tí ó bá tẹ́ lọ́rùn kókó lóko wọn. mo ti bẹ̀rẹ̀ sí ní lọ sóko Ifẹ̀ ó máa jẹ́ láti 1980 nígbà tí mo kéré dáadáa a máa ń lọ kí bàbá màmá mi nígbà náà bàbá Ọdẹ́yẹmí
because bàbá yẹn máa kú ó kú bóyá ó ṣáájú dáàdì mi kú àbí kó kú lẹ́yìn tí dáàdì mi kú, and my father died in the year 1981. bí mo ṣe kéré tó ń gbà náà tí mi ìjọmọ ọdún 6 lọ, bàbá yẹn máa ń gba búrẹ́dì fún mi bí ìgbà tí wọ́n bá fẹ́ gba búrẹ́dì tán fẹ́ tà, because mi mú oúnjẹ mi jẹ yàtọ̀ sí búrẹ́dì ńgbà yẹn. oko wa ń gbà náà ó ń pè lóbùtù. kíní là á gbà wọlé, ọ̀nà òsì àràsá láti wọlé, ọ̀nà òsì láti wọlé. òkè kan bẹ lókè lọ́nà òsì ńgbà yẹn, ó ṣeéṣe kan ti lẹ́fù ẹ̀ ní ìsìn títí ti máa fẹ̀, ọ̀kadà ti wà. bọ̀ láyé ìgbà yẹn mọ́tò já gini, wọ́n máa ń to bíi bẹ́ǹṣì mẹ́ta báyìí tẹ́ mọ̀ fìlú ra yín. tàbá ti dòsì àti fẹ́ dé Rógunjó nìyẹn, bí mo ṣe kéré tó ń gbà náà àti fẹ́ dé Rógunjó ní junction Rógunjó là á ti máa bọ́lẹ̀. láti Rógunjó tàbá ti ń lọ a máa kan bìkan, a máa kan abúlé kan tó ń pè nídìí àgbọn. tàbá ti kúrò nídìí àgbọn a máa lọ sóbùtù, láti Òbútù a máa lọ sí Ìpọnrin, láti Ìpọnrin a lè dé Kéré, Kámbù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bọ̀ láti Rógunjó tàbá tí ìyà a máa lọ sí àrà Joshua, àrà Ósà, àrà Akínlóye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kó lè mọ̀ wípé èmi mọ gbogbo ibi tó ń sọ, mo mọ tó mọ̀ rárá tọ́rọ̀ bá ti jẹ mọ́ lè fẹ́ o. kéégún bí ilé bí ò sí, kò sókun àgbà tó yí bí ìkànnìjàngbọ̀n. ní tí n bá sọ nípa fẹ̀ àtàyíká fẹ̀ mo mọ̀ dojúdojú, torí pé mo tọ́ dáàyè kókà dọlọdẹ défẹ̀tẹ̀dó, mo tọ́ mo rìn gan, mo sì ti ń wo ààfin Ọ̀ọ̀ni as far back as 1994 95 96 97. àwọn gọ́fúnà ni mo máa ń tẹ̀lé wọbẹ̀, torí gbogbo tọmọdé ṣe pátápátá mo ṣe man o tí ní yúnífọ̀mù ńgbà náà o, wọn tí ní yúnífọ̀mù tán wọ̀ ní ìsìn ńgbà náà o. aṣọ àwọn kọ́pà la máa fi ṣe yúnífọ̀mù. gbàtà kọ́ bẹ̀rẹ̀ man o ńgbà náà first la máa ń wọ̀, later táwọn kọ́pà bá ti lo aṣọ kò àgbà lọ wọn tàbí kàrà lọ wọn ní yúnífọ̀mù man o ńgbà náà. so tán máa ń sọ̀rọ̀ Ilé-Ifẹ̀, to God be the glory. gáràjì ọlọ́dẹ, God bless you, gáràjì ọlọ́dẹ. so kí ni tí mo gbìyànjú àti sọ ò ní wípé ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ wípé Ifẹ̀ náà ni ó ń ṣera wọn. èkú nígbẹ̀dí àdá, Ifẹ̀ ní ṣera wọn. wọ́n nígbàgbọ́ pé kọ́mítì tí palace yàn, tí wọ́n fológùdù sí alága wọn, ẹni tẹ́ èèyàn bá trust náà lèèyàn máa ń fi ṣalákòóso nǹkan. gbogbo ìjọba ló lẹ́ǹtán trust. Ológùdù is a complete gentle and cool man. When you meet him in person, a very, very responsible father. See the way you are shouting his name. Láì sọ ọ̀daràn, òun paint wọn lọ́daràn, ó mọ̀ pé wọ́n gangan ló lè dọ̀daràn bẹ́ẹ̀ yẹn. Ilé-Ifẹ̀ ló yan Ológùdù síbẹ̀. ká ní mo láǹfààní àti play tí mo fẹ́ play ni wàá gbọ́ táwọn tí wọ́n wà ńbẹ̀ sọ wípé àwọn ò gbàdúrà kí wọ́n gbólógùdù kúrò because ọ̀pọ̀lọpọ̀ àwọn baálẹ̀ tí ń bẹ ńbẹ̀ tí ń bẹ láwọn oko inú rìsáàfù ńlá àwọn ti sanwó fún tí wọn ò kó àwọn défẹ̀ ṣé ẹ fẹ́ kí wọ́n máa lólè ọba lọ lọ́fẹ̀ẹ́ ni Ifẹ̀ nìkan kọ́ ni yóò gbowó oko ọba ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gbà ńbẹ̀ sọwọ́ lásán ni wọ́n wà lọ tẹ́ ńbẹ̀ ni gbogbo tó lógùdù ń ṣe lóko yẹn kò sí lẹ́gà ńbẹ̀ o ti mọ̀rọ̀ oko míì mọ́ ibi tẹ́ ti náà wúmà nǹkan oko míì ni tọ́rọ̀ ń sọ̀rọ̀ pé àwọn ọlọ́pàá ọ̀tọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n kó àwọn tó yẹ kán kó àwọn yẹn ni wọ́n wá bá wọn ni wọ́n jọ kóra wọn lọ sí tọlọ́pàá ìjà máa wáyé lóko báwọn méjì bá jà wọ́n jà náà nìyẹn ní tó bá wù wọn kán fira wọn ṣe kò túmọ̀ sí pé nìkan ló rán wọn láti lọ bára wọn jà ìgbà tí Lady K wá ń sunkún pé wọ́n gbalẹ̀ onílẹ̀ òní ń gbalẹ̀ òní ń gboko lóko ńgbà tó òní bá gboko lóko kí lọ́ọ̀ ní ó fòkó ṣe because as far as I'm concerned tó òní bá fẹ́ dá 1,000 hectares of land lónìí òní ní resources láti dá òní ní ilẹ̀ láti dá ńṣe tó òní ó fi wá sọ pé ẹnìkan ti dáko tiẹ̀ tán o ẹ wá lọ gbà wá o ṣé gbà tó òní bá wá gbà wọ́n wá ta ni kí lọ́ọ̀ ní ó wà fowó ẹ̀ ṣe
Lédìké ìwọ gangan ronú ẹ̀ dáadáa. Number 1 yìí dẹ̀ sọ ní jàgídíjàgan. Number 1 ò tiẹ̀ wá tó ráàyè. Number 1 ò wílẹ̀. Is very very busy. Is too busy than ẹni tí ó máa bá àyàn lọ sóko, lọ bá àyàn léèyàn kó olówó àbí lọ bá àyàn jíjalẹ̀ lóko. Ọ̀ní àbí number 1 ọpẹ́ number 1 ò ráàyè gbogbo yẹn. My sister, nítorí àwíjàre kí tó tán lẹ́nu. Ìjọba ṣòfin kọ̀ràn kà kò sẹ́ni tó ṣòfin àjẹ́. Ànílé ìtọ́ ọbọ̀ sí yìí. Ojú àmọ́ tìmí kí n tó gé nǹkan jẹ. Tí n bá wá gé jẹ tán, ojú àmọ́ tìmí kí n tó pọ̀ kalẹ̀ ọ̀nì ni mí. Èmi àti ọjọ́ náà tán bí owó fódìdí oṣù kan gbáko. Ẹni tó bá rẹ̀ láàrin wa kó dànù dúró. Àwọn ẹ̀rí tó ń bẹ lọ́wọ́ rẹ yẹn máa mú jáde o. Àwọn ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ tèmi náà máa mú jáde. Ìwọ máa parọ́, èmi ó máa sòótọ́. Tó bá wù ọ́ continue láti máa accuse àwọn ẹni ẹlẹ́ni, máa pè wọ́n lápá àyàn lọ bóyá ti parí nínú ìran ẹ̀. Èmi rò wípé wọ́n ní tán bá ń pèèyàn ló ń funra ẹ̀rá ẹ̀ máa ń pà fún ẹ̀ mọ́ ni. Ntọ́ sọ ọ́ da sùn ta lákọ̀ọ́kọ́ rẹ tó kọ́kọ́ wálé náà ló tún ti tẹpẹlẹ mọ́ yìí. Bóyá lọ ráwọn ọmọ, bóyá lọ rí ìyá rẹ, bóyá lọ ráwọn àbúrò ẹ tó fi padà níbi tó ti ń sá káàkiri torí ọ̀rọ̀ ẹnu. Àwa làwa ń rìn tá à ń yan fanda yìí torí ipá àbálẹ̀ jẹ́ ni. Bá mo fẹ́ ṣayẹyẹ ọjọ́ ìbí mi, inú ìlú tán ti bí mi mo ti lọ ṣe. Bẹ́ẹ̀ni bọ̀dì bá dẹ̀ pè mí, Awikoko ń bó lẹ́wà sékòó ní àbíbàdàn máa ní Ilé Ifẹ̀ mọ́ wà. Ọmọ iye ọdún tí mo ti ń sọ bẹ́ẹ̀ pé Ilé Ifẹ̀ mọ́ wà ni. Torí pé Ilé Ifẹ̀ gbà mí. Ilé Ifẹ̀ sàn mí. Ilé Ifẹ̀ tó gbonílẹ̀ tó gbàjèjì. Àlàáfíà ń bẹ ní Ilé Ifẹ̀. Òpònú ààrẹ ìwọ ń béèrè pé kí ni development ń bẹ ní Ilé Ifẹ̀ ńgbà tí Ọọ̀ni Adéyẹyẹ ní Tògúùsì ti dé. Kóró gbá lẹ́nu ẹ̀, orí ẹ̀ ti dàrú. Ìwọ gangan ni kó wá sí Ilé Ifẹ̀ kó wá wo development ń bẹ ń bẹ. Èmi ò ráàyè láti máa tójọ́ fún ọ. Ìlọ́ọ̀ ní fẹ́ ṣe 10 years anniversary. Kí kọ́ ní dárúkọ nǹkan mẹ́ta táwọn Ilé Ifẹ̀ lè fi proud of Ọọ̀ni. You are very very stupid. Orí ẹ̀ ti dàrú. Òpònú ayíràdà ni ọ́. Ọọ̀ni ni ó wà jókòó ni ó máa sọ fún ẹ pé ókè nǹkan mẹ́ta azin mo ti ṣe léyìí mo ti ṣe léyìí mo ti ṣe léyìí. Ìwọ gangan sójú ẹ fọ́ ni ò rí nínú social media. Gbójú ẹ bá fọ́ sí tí ẹ wá di ọ̀wá gbọ́ ọ̀wá ẹ̀sẹ̀ wẹ́n tí ó sọ fún ọ. Àwọn ọ̀rá yìí njọ́ tó bá ráàyè kọ́ wálé tó o bá fẹ́ nù sájò. Base films, God bless you, ẹ̀yin náà ra sticker fún mi ò ní wine tea. Àkàndá ọ̀rọ̀ Awikoko àjáwọ̀ àrọ̀ Awikoko sọ̀ lójú ọlọ́rọ̀. Ó ṣeé ṣe kárí èèyàn tó fẹ́ pè mí. Yàtọ̀ sí lórí program Lédìké tí wọ́n ti select àwọn èèyàn tí ó pè wọ́n kalẹ̀ tí wọ́n máa parọ́ mọ́ ni. Let me say this. Ẹnikẹ́ni tó bá mọ̀ wípé wọ́n gba oko, èmi Àkàndá ọ̀rọ̀ Awikoko lèmi sọ bẹ́ẹ̀ o. And ntẹ́ bá dẹ̀ bá lẹ́nu mi òótọ́ ọ̀rọ̀ ni. Ẹnikẹ́ni tó bá mọ̀ pé wọ́n gba oko òun lọ́nà àìtọ́, ẹ sọ pé mi Àkàndá ọ̀rọ̀ Awikoko sọ pé kó mú receipt tó fi ra oko, àwọn document tó necessary kó mú jáde fún mi, n ó mú lọ síbi tí ó ti gba oko rẹ̀ padà. That is number 1. And secondly, ẹ̀yin Ifẹ̀ Ológùdù, bó ẹ̀yin tẹ́ bá ń wo program ẹ bá mi tag Ológùdù of Ògùdù. Kábíyèsí o, àkòrè o, tìlú Ilé Ifẹ̀, orí oko tí wọ́n rojọ́ lè gangan, ẹ máa tófin ṣe ń bẹ̀. Gbogbo àwọn tán ti moko ń bẹ̀ kán produce genuine receipt, genuine document. Ẹni tí ó bá ti ní kán wá tó kóra. Bá ti sẹ́nu. Iye tí kálukú bá sanwó ẹ̀ jẹ́ ká wọ́n. Ní ti iṣẹ́ monitoring náà nìyẹn. Torí pé ẹ ti wá monitor, ẹ wá wọn oko wọn padà. Ok, owó méjì lọ san, 5 lélẹ́yìí. Ní ti ń bí wọn nùnù. Àwọn tí ń lu jìbìtì, àwọn tí ń sàrọ̀ǹda, àwọn gangan ni wọ́n ń sunkún eyín lọ bá Lédìké. Ṣé mọ̀ pé rọ́lá ṣe pa mí ìbùsùn jẹ kọ́rọ̀ wọn ó lè bá a dò létí aráyé, wọ́n pọ́n lé gbìnrín
wọ́n pè tí ò jẹ́ wọ́n pè mọ́ iṣẹ́ tí Lady K ń ṣe tiẹ̀ nù àìmọ̀ṣẹ́ kọ́ ọmọ orógun tiẹ̀ lọ fẹ́ kórè ẹ̀bùn mi gbóná kò mọ̀ pé iṣẹ́ kan la ṣe tí mo nílà iṣẹ́ kan la ṣe táyé ní bàjẹ́ ó ti gùn lé báyìí ẹ dẹ̀ trust mi pé bí n bá ṣe prophesize ẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe ṣe ẹ jájọ wúra wá within 30 days káwọ́ bí tí Lady K máa sọ̀kalẹ̀ sí. àwọn ẹ̀rí tó lóun níhun ó kó wọn jáde àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ o like I said mọ̀ bóyá máa láǹfààní àti gba akọ́ ẹ̀yọ kan kí n tó máa lọ táìmù mi gan ti lọ +234 915 147 9599 ẹ̀yin tẹ́ ra sticker fún mi mo mọ̀ lóore o ẹ̀yin tẹ́ fẹ́ ra sticker fún mi tẹ́ bá wojú bí tẹ́ ti ń wò mí nísàlẹ̀ lọ́wọ́ right ẹ máa rí $sign níbẹ̀ ẹ click lórí $sign yẹn yóò gbé lọ síbi tí sticker wà tàbí kẹ́ ẹ wo ibi tí tanks wà ẹ máa tẹ́ bá wo ibi fídíò ẹ máa rí ibi tán kọ gbé share sí ẹ máa rí tanks bí tanks yẹn click lórí ẹ yóò gbé lọ síbi tí sticker wà tẹ́ bá ra sticker fún mi káfi tọrọ mọ kọ́bọ̀ lówó fi dodindi epo là ń lò epo là ń lò náà mò ń béèrè lọ àwọn èèyàn mi nísìn o mọ́ǹtì yìí àti lo epo ju o epo tá a ti ń lò yìí ni ó ti lé 200,000 naira 20,000 naira so tẹ́ bá ra sticker fún mi yóò níbi tí yóò di o bí ó bá wá sí ẹ jẹ́ mọ́ palẹ̀ mi mọ́ nítorí àwíjàre kì í tọ́ tán lẹ́nu Lady K mò ń retí o mo jẹ́rìí rẹ o lè ṣe kọ́ ọmọ fún yàn lésì èmi Àkàndá Awikoko challenge ẹ fún mi lésì Awikoko if I should do leasing of farmland not sales of land please God bless you yes and àwọn lẹ́tọ́ máa ń sọ pé wọ́n lease fún 99 years rubbish ni o ìrọ̀lẹ́ rubbish ni kàn máa lease for 25 years yes 25 years after 25 years kàn wá renew ẹ̀ àìmọ̀ ó kíní kéré maximum of 50 years kàn máa lease ẹ̀ ọlọ́run gbogbo àwọn ayé alábátà yẹn kan cancel ẹ̀ ilẹ̀ ẹ̀fẹ̀ lọ́wọ́ accommodating jù ilẹ̀ ẹ̀fẹ̀ lọ́jẹ̀ ní jù àwọn èèyàn moko lóńdó wọn gbà lọ wọn mo láwọn èèyàn tó moko lóńdó tán gbà lọ wọn àwọn àbúrò mi moko lẹ́dó wọn gbà lọ wọn mo ti láwọn èèyàn tó moko ńjẹ̀bú tán gbà lọ wọn wọn ń fa kéèsì níjẹ̀bú lọ́wọ́ nísìn lóko jẹ̀bú lọ́wọ́ nísìn táwọn èèyàn ti mú tó ti dá tóko ti jáde tán gbà lọ wọn ilé Ifẹ̀ wá fún yín nírọ̀rùn ẹ fẹ́ jalè wọn ò jẹ́ kẹ́ ẹ ró lè jà ẹ wá ń pariwo òṣì káàkiri ẹ wá ń tánìṣí méjì ọ̀ni orí yín ti dàrú orí yín burú dànù. Àkàndá Awikoko àjáwó àrò Awikoko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ẹ̀yin tẹ́ bá mọ Lady K ẹ̀ táàgì ẹ̀